Àlàní là ń bá ṣọpẹ́. Àlàní là ń bá ṣọpẹ́. Àlàní là ń bá ṣọpẹ́. Ọmọ ọ̀kan làwọn. Ọmọ ọ̀kan làwọn. Ọmọ wọn ní Ìjẹ̀ṣà. Ọmọ ọ̀kan làwọn. Ó tún ti lé lọ́dún. Ó tún ti lé lọ́dún. Òun là ń bá dúpẹ́ o. Ó tún ti lé lọ́dún. Olúbùnmi lé ọdún kan sí. Olúbùnmi lé ọdún kan sí. Adé orí ìfúnkẹ́ ní ṣọdún. Olúbùnmi lé ọdún kan sí. Ẹnìkan kì í káṣe láì gbó. Ẹnìkan kì í káṣe láì gbó wa. Àmì rẹ̀ tó ṣe yìí ni yóò ṣàmọ́dún. Àmì o. Ẹnìkan kì í káṣe láì gbó wa. Àmì rẹ̀ tó ṣe yìí ni yóò ṣàmọ́dún. Ire lónìí o, ire lónìí, ire lọ́la, ire lọ́jọ́ gbogbo. Alámọ̀ kẹ́mọ̀ tún yọ bí ọjọ́. Èmi lọ́mọ amúrù mẹ́fà yẹn bọ́gbà ẹ̀dọ́. Ẹ̀ta gbérí gẹ́gẹ́, èjì mú kùkù rodò. Èyí ní láyé rírìn, édèbò olóòdẹ. Ọlọ́dún yìí ní mọ̀ọ́dún rẹ̀ lọ́dún o. Bóyin ti mọ̀ tirẹ̀ nínú afárá. Káfẹ́ mojo mọ̀ tirẹ̀ nísà. Tẹ́kọ̀ pàápàá mọ̀ tirẹ̀ nínú ewé ìran. Ọláyínká Olúbùnmi ọmọ kan làwọn. Òní ogúnjọ́ oṣù kejì ọdún 2022. Ìlọ́gbọ́dún márùndínlọ́gọ́ta gẹ́rẹ́ tó délé ayé. Mo ló kú ọdún o. Àlàní mo ló kú ọdún aṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ìlọ́ ọmọ ṣe lórúkọ lọ́rùn ọba. Mo ní kọ́ ọgbó kọ́ ọ̀tọ́ nínú ayé ń bí o. Ẹnìkan kì í káṣí láì tó. Ọ̀wà ní báwọn náà jà àwérewére láṣẹ àdáni ìlú ayé. Wọ́n mọ̀ ṣàdédé wá o. Ọláyínká. Wọ́n ò dédé bọ́ sí gbàgede. Aya rẹ̀ ló pè mí lórí aago. Fúnkẹ́ Òjó aya ọ̀kan làwọn. Ó ní Àlàmọ̀kẹ́ o. Ó ní Àlàmọ̀kẹ́. Ó ní ọ̀sìn bá ń kọ́kọ́ mi gbogbo ọdún. Ó ní olówó orí mi ni. Ó ní gílẹ́yìn ọba mi ni. Ó ní adé orí mi ni. Tọ́dá ni wáyé òní jẹ́ oṣù nínú ayé mi. Àwọn wọn l'Ógbómọ̀ṣọ́ ìlọ́bà mi lọ́wẹ́. Ògbómọ̀ṣọ́ ajílẹ́gẹ́. Ìlú tí wọ́n ti ń jẹ́ka kí wọ́n tó mú nǹkan yangan ajíhun tábà o. Olúfúnkẹ́ ní dákun mọ́ bá ń kọ́kọ́ mi ní méje mẹ́jọ. Ọláyínká mọ́ gbọ́ bí mo ti ń wí o. Olúbùnmi ọmọ kan làwọn. Ilé ńlọba wà kówó dé. Àìkúlé ńlọba wà kọ́wọ́ ọ̀dẹ̀. Yàrá ńlọba wà kọ́wọ́ kankan lé. Torí rẹ̀ ni mo fi ń pèrè rẹ̀ aya rẹ̀ lọ́rọ̀ mi ń wá bí. Bàbá tèmi Táyọ̀ bẹ́tí rẹ̀ bá ń já o. Bàbá Olúwa nífẹ̀ẹ́ mi. Bàbá Olúwa dẹ̀mí ńládé. Bàbá ayọ̀ mi pọ̀ sí bẹ́tí rẹ̀ bá pariwo ire lè ní Àlàmọ̀kẹ́ fi ń pèrè rẹ̀. Mo fẹ́ kí ẹbí ológun kẹ́kẹ́ o. Ọmọ kan làwọn. Open Concept Immigration Consultant ní Canada. Mo fẹ́ kí ẹbí ológun ẹrú. Má sì tún kí ẹbí oníwọ̀n fa ọgbọ̀n. Orí èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́wọ́ ni wọ́n lé ká àgbàjẹ̀ṣà kí mo jòbí tó gbó kákàkàkà. Ọ̀tọ̀ ilé níṣẹ́lẹ̀ bàbá rẹ̀. Mo ní bí mo fẹ́ jòbí tó gbó, bí mo fẹ́ jòbí tó gbó. Má ṣọ̀rẹ́ Ìjẹ̀ṣà. Ẹ pé kàrí ọ̀rọ̀ o, kàrí ọ̀rọ̀ o, mo bá Jẹ̀ṣà ṣòro. Kàrí ọ̀rọ̀ o, kàrí ọ̀rọ̀ o, mo bá Jẹ̀ṣà ṣòro. Ẹ pé kàrí ọ̀rọ̀ o, kàrí ọ̀rọ̀ o, mo bá Jẹ̀ṣà ṣòro. Kàrí ọ̀rọ̀ o, kàrí ọ̀rọ̀ o, mo bá Jẹ̀ṣà ṣòro. Mo bá Jẹ̀ṣà ṣòro, mo bọ́mọ Ìjẹ̀ṣà ṣọjọ́ ìbí. Kàrí ọ̀rọ̀ o, kàrí ọ̀rọ̀ o, mo bá Jẹ̀ṣà ṣòro. Oúnjẹ olóye, ọmọ Jẹ̀ṣà jólóye bọ̀ wá. Oúnjẹ olóye. Ọmọ Jẹ̀ṣà jólóye bọ̀ wá. Oúnjẹ olóye. Ọmọ kan làwọn jólóye bọ̀ wá. Oúnjẹ olóye. Mọ̀mọ́ bí wọ́n ti kì Ìjẹ̀ṣà ti fúnni lóbì tó gbó. Mọ̀mọ́ bí wọ́n ti kọ̀mọ̀ wá. Tí yọ̀ gbọ́dọ̀ ti ní. Dánígbọ̀lá òṣèré ọmọ olóbì ìṣèje. Dánígbọ̀lá òṣèré ọmọ olóbì ìṣẹ̀fà. Ńlá òṣèré ọmọ olóbì mẹ́rìndínlógún. Wọ́n máa fún ní lówó, wọ́n máa fún ní lóúnjẹ. Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé ìlọ́mọ wá tí ń múná roko. Ọwọ́ àjàká ògiri
gbẹ̀dú 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 dẹ́ni gbọ́lá o ọmọ agúndò gbòrò nílé mòye ihò kékèké ní ṣaṣọ wọn lóde gbájọ gbọdọ̀gì láṣọ ẹ̀yìn Ìjẹ̀ṣà èyí tó bá rí lọ́jà ní ọ̀rá fún mi wá Ìjẹ̀ṣà ọmọ pa ànàdà ogun tó rí ikú wọn ogun já Hausa o ogun tó rí òbí ọjà Àjẹ̀ṣà ọjọ́ ogun já Hausa ogun kókó ọjọ́ ogun já Àjẹ̀ṣà ogun kóbì lọ nílé bàbá tó bí yín lọ́mọ Ọláyínká mọ̀ gbọ́ o Olúbùnmi ọmọ kan làwọn mọ̀ gbọ́ bí mo ti kó kí láwọn bàbá rẹ̀ wọn ò lè kágbà Àjẹ̀ṣà kí mọ́jọ́bí tó gbó kákàkáká Ìjẹ̀ṣà bẹ̀ ní ọmọ nílẹ̀ òbí Ìjẹ̀ṣà dúdú lẹ̀ mọ́ pupa lábúrò dúdú ni mo kọ́ fọ ọmọ fún ọjọ́ inú bí dúdú ó nà ọmọ tí mo bí mo yá gbọmọ lọ́wọ́ dúdú mo fi fún pupa ìran Ìjẹ̀ṣà nísìn tòlótòló Àlàní abọ́ mo pé ẹrú bàbá yín nísìn pẹ́pẹ́yẹ ọmọ olókùn àdó ọmọ olódò dẹ àkàrà kọrù gbùdù lámì ìṣòro lókì ìfẹ̀fọ̀ borí ọlámọ kélé jẹgbẹ ní mòye ẹ̀yin lọmọ pankẹ́rẹ́ lámùrù du Ọ̀ṣun létí Iyemọja ẹ̀rù làámúgbàdì ọ̀nà lẹ́kùn Ìjẹ̀ṣà abọ́ mo pé ẹ̀yin lọmọ aláfùkọ gàgà tí ń jíkọ lódò ọ̀nà níjọ́ ọjọ́ sí òkòlẹ̀ ń mú ṣe lé ọ̀kọ̀ọ̀kan là á jó ọmọ kan làwọn ọ̀kọ̀ọ̀kan là ń lùlù ọ̀kẹ̀kẹ́ ọ̀kẹ̀kẹ́ jòwó lọ́rẹ̀ ẹ̀fẹ́bìnrin ọmọ ṣàlẹ̀ jẹ́jẹ́ ọmọ ṣàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni ò láyà ńlẹ̀ ayáṣẹ́ bẹ́ẹ̀ ayákúnlẹ̀ ọwọ́ pì tí mọ́mọ́ ọmọ ọ̀rọ̀ lókì jẹ̀fọ̀n ọmọ olóbì kan wọ́wọ́ tìrìwọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tìrìwọ́ èyí tó jẹ́ tẹ̀ni níbẹ̀ àwọ̀ sẹ́rù ẹni èyí tí ò jẹ́ tẹ̀ni níbẹ̀ nǹkan mẹ́bẹ̀ àwọ̀ sínú gbọ́ ẹranko búburú aró ń mú jẹ mọdélé wa lóòrọ̀ kùtù adé tí bẹ lórí rẹ̀ funfun ni bàtà tí bẹ lẹ́sẹ̀ rẹ̀ funfun ni ẹ̀wù tí bẹ lọ́rùn rẹ̀ funfun ni bẹ́bẹ́ yìí ń lọ́mọ aládé ṣẹ́ṣẹ́ fún kò sóhun tí wọ́n fọ̀gẹ̀dẹ̀ ṣe nílẹ̀ Ìjẹ̀ṣà bébí ẹ̀yẹ lọ́mí jẹ́ nílé bàbá tẹ̀yìn bàbá àtẹ̀mí Táyọ̀ mọ́ ń gbọ́ bí mo ti ń wí o bàbá Olúwa nífẹ̀ẹ́ mi bàbá Olúwa dé mi ńládé bàbá ayọ̀ mi pọ̀ sí mo fi gègé lọ́rọ̀ ẹnu mi ọdọọdún ìlà aróró gbò ọdọọdún ìlà aráwùsá ọdọọdún ìlà arámọbì lórí àtẹ àkànnàmọ̀gbò kí pọ̀ ọdún jẹ́ láyé ọdún èyí ọ̀nìjà ṣe mọ̀ fún ọ lórúkọ lọ́rùn ọba àbọ̀ ọmọ pé ọdọọdún ìlà arọyẹ ọdọọdún ìlà aróoru àṣà ọlọ́run Olódùmarè ni oníkó àdàgbàdògbò lórúkọ lọ́rùn ọba adé orí Fúnkẹ́ oníkó fọwọ́ pawú fèrè kìjọbi láṣà dání ń wáyé àbọ̀ ọmọ pé látọjọ́ tọ́lárun ti fi yọ̀já òkun kò fádùn ránú rí o adùn ọmọ ní kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ láṣà dání ń wáyé nítorí nírè là á sọ̀rọ̀ àtàrẹ ire là á mọ̀ fi péré rẹ nínú ayé mi gbogbo ẹbí rẹ ni wọ́n lọ gbọ́dún o gbogbo ìdílé ọ̀kan làwọn wọ́n lẹ́mìíràn tó ṣe yìí ni yóò ṣọ̀pọ̀ lọ́pọ̀ nínú ìrọ̀rùn nínú ìtura lórúkọ lọ́rùn wọn bá gbogbo ìdílé ọ̀kan làwọn nílé àtìlẹ́yìn odi gbogbo ẹbí rẹ ti bẹ l'Amẹ́ríkà gbogbo ẹbí rẹ ti bẹ ní Canada gbogbo ìdílé ọ̀kan làwọn ti bẹ nífẹ̀ẹ́ òye wọ́n ní àṣẹ yìí ṣàmọ́dún láṣà dání ìhùwáyé àwọn àna rẹ ò gbẹ̀yìn rárá gbogbo àna rẹ látọ̀gbọ́mọ̀ ṣọ́gbó ojúkùn àtàwọn tí bẹ nílé o àtàwọn tó bẹ lẹ́yìn òdì káàkiri àgbáláyé ẹni wọ́n bá dáwọ́ dùnú bó ti lé lọ́dún àwa nírò ń gbé sànù bí ó ṣe bí ọmọ lórúkọ lọ́rùn ọba ọlátòhùn òun jọkẹ́ láti Switzerland wọ́n ní àṣẹ yìí ṣàmọ́dún ṣẹ́gun láti Canada ó ní níwòyí àmọ́dún ó ní kò sí lé sí nínú òrèrè gbogbo ọláìdé láti Ìbàdàn ó ní kádàní wá yóò ṣàlékún oore fún ọ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ló gbọ́dún o wọ́n ní ọ̀rẹ́ bí ọmọ ìyá ni wọ́n jẹ́ wọ́n ní àrídùnnú ni ọ wà nídàrí bá nújẹ́ láṣáàdá ní wáyé àwọn ti Belgium wọ́n lọ kú oríire ọdún orí kádùn àṣeyí ṣàmọ́dún o ọmọ kan làwọn ọlọ́run tó dá ọ sí tó fi pé ọdún 25 kò ní padà lẹ́yìn rẹ
lórúkọ lọ́rùn ọba. àmọ́ lọ́rẹ́ a sì mọ̀bọ̀ ọ̀rẹ́ torí àyúnlò àyúbọ̀ lọ́wọ́ yẹnu mi bẹ́ ṣe ọlọ́run olódùmarè ni. ọmọ aráyé ò ní fi ọ́ ṣàtẹ̀ kábílá lórúkọ lọ́rùn ọba. ọmọ náírà jọ gbé sàjò ó kéré oko wálé ńláṣẹ àdáni wáyé. ọlọ́yin ká mọ̀ gbọ́ bí mo ti wí o olúbùnmi. ọmọ kan làwọn mo ní ọwọ́ gbọ́n tọ́dá ni wáyé wí nípa tirẹ̀. ó ní ìbùkún ni fún ọ ní ìlú o. ó ní ìbùkún ni fún ọba ọba jáde. ó ní ìbùkún ni fún ọba ọba wọlé. ó ní ìbùkún ni fún gbogbo tí ṣe tirẹ̀. ó ní níbi gbogbo tó ọba dé orílẹ̀ ọmọ ṣe ọmọ nídìí ìrù láṣẹ àdáni